ṣùgbọ́n tó ń dùn mí nú lónìí máa sọ fún yín nínú fídíò yìí ẹ rí i pé mò ń jó inú mi dùn ayọ̀ mi kún wípé àṣírí wọn ti tú o àṣírí wọn ti tú. àwọn wo làṣírí tú? àwọn alámí wọ́n mà ti dìtẹ́tì àwọn tó ń sà sí Yorùbá nation. àwọn tó ń sà sí Yorùbá nation àṣírí wọn mà ti tú nínú fídíò yìí. ẹ gbọ́ voice note yìí kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin nítorí wípé ẹ mọ ìdí tí rúkòrúdò fi ń ṣẹlẹ̀ láàrin ọmọ Yorùbá nation tó fi wípé gbọ́nmi sí omi òtó ó wà láàrin wọn àti wípé wọ́n ti fi àwọn alámí politician àwọn olóṣèlú sáàrin àwọn ọmọ Yorùbá nation. ẹ máa wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ first note yìí láti òkè dé ìsàlẹ̀ kẹ́ ẹ lè rí wípé àṣàṣìní tó ṣẹlẹ̀ láàrin ọmọ Yorùbá nation o. wọ́n ti fò olóṣèlú sáàrin wa. mo lọ ṣiṣẹ́ fẹ́ nìkan ní Maiduguri ní gọ̀ǹbọ̀rún gala wọ́n ń pẹ́ nìkan ní Abdulrasaq nísàlẹ̀ Ògbómọ̀ṣọ́ nísàlẹ̀ Èjìgbò mi báyìí nílé wọn. ilé wọn lẹ́kọ̀ọ́kọ́ kàn kẹ́ tó lọ lè kan ilé bàbá tá ń pè ní Gani alága sójà tó ṣalága local government Èjìgbò ńgbà kan ilé bàbá òun náà ń pè ní Rasaki Alimi. mo wá lọ ṣiṣẹ́ bàbá tá ń pè ní Alhaji Yakubu Abániṣe ló gbé mi lọ sí Maiduguri lọ́rọ̀ tí mò ń sọ yìí ó ti pẹ́ gan. mo wá ṣiṣẹ́ fún bàbá yẹn èmi àti bàbá Alhaji Yakubu Abániṣe lolúwa ọmọ Ìlọrin lájọ lọ ọ̀dọ̀ wọn ni mo dé sí lákọ̀ọ́kọ́ àwájọ débẹ̀ mo rí àwọn mọ́là yìí wọ́n jókòó. bàbá táwa lọ bá ń sọ fún mi pé ibi tó ti ń pàṣẹ Nàìjíríà ni o ní Maiduguri ní gọ̀ǹbọ̀rún gala. mo ní kí náà ṣe mí wọ́n ní kí n wo wọ́n fẹ́ dé o. àwọn àlùmọ́jìrì wọn bá dé ó ń túwó dé. ọ̀kan náà àwọn olówó wọn tí wọ́n ń kọ̀ǹtró owó Nàìjíríà dé wọ́n ní tọ́ àwọn tán ibi tá ti ń ṣépèlé Yorùbá ni. wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́zíláhì ìlàwà tí bàbá tán pè ní Abdulrasaq ọmọ Alimi lẹ́gbẹ̀ẹ́ lè Gani alága bàbá Gani tó ṣe alága sójà ńgbà kan alága local government Èjìgbò níbi tá kọ́lé sí lóko ilé tí wọ́n lẹ́kọ̀ọ́kọ́ kàn kẹ́tọ́ lọ kan lé bàbá Gani alága. wọ́n ń sọ fún mi pé ibi tán ti ń pàṣẹ Nàìjíríà ní ibi tán ti ń ṣépèlé Yorùbá àtàwùsá ni. wọ́n sì so àgùntàn mọ́lẹ̀ omi wọn so ràkúnmí mọ́lẹ̀ omi wọn so ẹṣin mọ́lẹ̀ tán bá ti ń kó sí táwọn ò lè jẹ àwọn tán sọ pé àwọn làwọn mọ́ jù lọ́dọ̀ Ọlọ́run tán bá ti ń parí àwọn fìràkù tán sàbáyì wọ́n sì máa pa àgùntàn wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa pa ràkúnmí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa pa ẹṣin lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ó bá fi pé wọ́n ti sún wọ́n ti kéékèèké wọ́n ti jẹ tán pẹ̀lú túwó ntẹ́mi rí tó sojú mi ni. mo á ní ibi tán ti ń pàṣẹ Nàìjíríà tán ti ń ṣépèlé Yorùbá àti Ìgbò ni tán ti ń sa fìràkù lé wa lórí ni. ẹ wá wo bọ́lọ̀ ń ṣe Maiduguri lónìí ó túmọ̀ sí pé ní orí gbogbo wa tí wọ́n fẹ́ ká ní àlàáfíà orí wa jà níbẹ̀ yẹn ẹ wo bọ́lọ̀ ń ṣe Maiduguri lónìí ẹ wo bọ́lọ̀ ń ṣe bá gbogbo lẹ Maiduguri bọ́lọ̀ ń ṣe bá gbogbo bẹ̀ jẹ́ ẹ wá jẹ́ kásà sí wọn máa mú wa ẹ dákẹ́jà ronú sí o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o àwa tá à ń bẹ́ẹ̀ náà ní bàjẹ́ o èdè ò ní dìwà o ẹ mọ̀ pé àwọn aràn kan sínú afẹ́fẹ́ sá wọ́n rán nǹkan sínú afẹ́fẹ́ gidi gan ní tí èsè kékeré ẹlẹ́dàwọ̀ oníjọba bọ̀dẹ̀ dákun o ẹ̀yin bàbá yẹn wá sọ fún mi pé bí tán ti ń ṣépèlé gbogbo Yorùbá àti ìran Ìgbò ni ipa àní gbọ́ra wáyé páwọn làwọn máa já ṣáájú ṣébí torí ká lè máa já ṣáájú náà ti ń ṣe gbogbo nǹkan yìí ẹ bẹ́ẹ̀ ti gbọ́ tí oníwàásù kan sọ fún wa pé wọ́n ti fò olóṣèlú sáàrin wa ẹ já kíyèsára bó o láṣẹ wá wá àwọn olóṣèlú kan á fi yẹ wọ́n bí ìjìgá dànù ọ̀nà tó yẹ kẹ́ ẹ jẹ́ ká gbà nù o. ṣé ẹ ti gbọ́ àtẹ̀jíṣẹ́ tí mo mú wá fún yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ni mo má ṣe àtẹ̀jíṣẹ́ yìí wá fún. bẹ́ẹ̀ àwa la fẹ́ gba òmìnira lọ́wọ́ àwọn ìjọba ajégúnjẹran Nàìjíríà. àwọn pípù yìí wọ́n fi ṣeré báwa ṣe ń fi ṣeré. ṣé ti gbọ́ àtẹ̀jíṣẹ́ yìí wípé gbogbo tó ń ṣẹlẹ̀ láàrin gbogbo ọmọ Yorùbá nation kì í ṣe ojú lásán. àwọn pípù yìí tí mi ìfẹ́ máa dárúkọ wọn àwọn pípù yìí wọ́n mú jọ bá a ṣe mú lọ wọ́n fẹ́ gbágbára sílẹ̀ wọ́n fẹ́ gbágbára sílẹ̀ o wọ́n mú agbára ìjọba Nàìjíríà wọ́n mú báyìí wọ́n mú lé kókókókó ni. àṣàsí tá à ń wí kì í ṣe kékeré o. àwọn arákùnrin tí mò ń dárúkọ yìí àwọn Haúsá yìí wọ́n mú ní kékeré
wọ́n ń sà sí ọmọ Yorùbá, wọ́n ń sà sí àwọn ọmọ Yíbò, wọ́n ń sà sí wọn gidi kí èdè àìyedè kó bẹ́ sílẹ̀ láàrin wọn. ṣé èdè àìyedè wá bẹ́ sílẹ̀ àbí kò bẹ́ sílẹ̀? bá a ṣe ráwọn ọmọ Yorùbá nation tó ń búra wọn lórí social media lọ́tún, tó ń búra wọn lọ́sì. ọ̀rọ̀ madam onítìrí náà tún jẹ jáde tó wọ́n bẹ̀rẹ̀ sí gbà bí ẹni ń gbọtí. ṣáṣà sí kọ́ leléyìí. kàkà ká jókòó àwa ọmọ Yorùbá nation ká jókòó ká ronú wa pé kí lọ̀nà àbáyọ táwa náà ó fi dá fálásà sí. ìjà là ń bára wa jà, ìjà là ń bára wa jà. tí ìbá ṣe bẹ́ẹ̀, àsìkò tó yẹ ká fọ́ọ̀mù ẹgbẹ́ rèé, bóyá àwọn kìrìsìtẹ́nì tó wà nínú Yorùbá, bóyá àwọn mùsùlùmí tó wà nínú Yorùbá nation, bóyá àwọn ẹlẹ́sìn àbáláyé tó wà nínú Yorùbá nation, ká fọ́ọ̀mù association táwa náà ó máa dá lásàsì. àwa náà ó máa dá ẹbọ padà sẹ́lẹ́bọ. ìgbà yẹn la wá bẹ̀rẹ̀ sí ń búra wa. ṣèbó yẹ ká kóra wa jọ ní. àwọn tó bá ń gbàdúrà kọ́ máa gbàdúrà kọ́ máa fi dá àṣàsí padà sáwọn àwọn ẹni ibi. àwọn mùsùlùmí tó bá ń fa kùránì tó ń fa àyà kọ́ máa fi dá àṣàsí padà fáwọn ẹni ibi. bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn àbáláyé tó bá ń fa tí wọn náà bẹ̀rẹ̀ sí tó ń gbé ifá tó ń jọ ifá mọ́lẹ̀. ètùtù tó tó ètùtù, ẹbọ tó tó ẹbọ, kí àṣàsí máa lọ bá alásàsí. ṣèbí tó yẹ ká máa gbọ́, tó yẹ ká máa rán, tó yẹ ká máa rán lásìkò èrè, ìjà la bẹ̀rẹ̀ sí ń bára wa jà. kò ìpẹ́jù o, òun lẹ ti fetí yín gbọ́ yìí from a reliable source wípé àwọn kìíní yóò jókòó, wọ́n ń sà sí ọmọ Yorùbá, wọ́n ń sà sí àwọn ọmọ Yíbò lójú méjèèjì. ṣùgbọ́n àkókò ò tí ì lọ láti reform. àsìkò ìjà kọ́ leléyìí fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, nítorí pé ìlú ti dàrú, ìlú ti polúkúmuṣu, gbogbo ẹ̀ ti wá lulẹ̀, gbogbo ẹ̀ ti lulẹ̀. ẹ̀jẹ̀ asán ṣòkòtò wa gírí láti gbèjà ara wa jà. bí wọ́n ṣe ń lo àwọn tó wà ní top officials ní government nínú ìjọba, gbogbo àwọn tó di ipò mú nínú ìjọba, bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe ètùtù láti sàsẹ́ ọmọ Yorùbá, láti sàsẹ́ ọmọ Yíbò kí ọ̀rọ̀ wa má yẹra wa. ṣùgbọ́n àsìkò èrè táwa náà ó sàn ṣòkòtò wa gírí láti dojú ìjà kọ àwọn ẹni ibi. ọ̀rọ̀ ìṣòdì tó ń bọ̀ lọ́nà yìí kì í ṣòro òṣèlú jàgídíjàgan. gbogbo ẹ̀yin ẹgbẹ́ APC, PDP, Labour Party, ẹ jẹ́ á ṣe dẹ́ẹ̀dẹ́ mìíràn o. òṣèlú máa tán, àwa ara wa ló máa kù. àwọn olóṣèlú tí wọ́n ń lò yìí tí wọ́n ń fún yín lówó, ẹ rántí pé ńgbà wọ́n bá wọlé tán, ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀yin tán ń lò ẹ̀ ní rí wọn mọ́. kí wá ló dé tó jẹ́ pé àwọn alábàágbé rẹ ló wá ń dojú ìjà kọ nítorí pé wọ́n ṣẹgbẹ́ kan wọ́n ṣẹgbẹ́ kan? ẹjẹ́ àdẹ́ àwọn pípù yìí wọ́n kàn ń lò yín ni. ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín yìí, kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ wo arábìnrin, kẹ́ ẹ gbọ́ ohun tó sọ. látàrí pé ó ṣẹgbẹ́ kan kò ṣẹgbẹ́ kan mọ́, ó bọ́ sí ẹgbẹ́ kan, wọ́n bá bẹ̀rẹ̀ sí ń lépa wọn kiri, wọn jẹ́ kán ní ìgbádùn. ṣùgbọ́n o, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká ṣe dẹ́ẹ̀dẹ́ mìíràn o. ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín, kẹ́ ẹ gbọ́ ohun tí arábìnrin yìí sọ ní péréte. káàsán gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ ìlú Èkó pátápátá, orúkọ mi ni Rashida aya Dídàgbà ọmọ Kúdóró. ẹ jọ̀ọ́, mo fẹ́ fi ọ̀rọ̀ yìí mo fẹ́ fi tó gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà létí ni, torí mi mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ni
pé APC ni mò ń ṣe tẹ́lẹ̀ tí kúrò bẹ́ẹ̀ ti fi lọ sí PDP lórí mo fẹ́ kẹ́ bá mi bí àwọn ẹ̀gbọ́n gómìnà bàbá Súnbọ̀ Sanwó-Olú ẹ bá mi bẹ̀ wọ́n àtọmọ jẹ́bẹ̀ àti wà pẹ̀pẹ́ múrí àti wà bí àbúrò ẹ̀ támọ̀dù jẹ́bẹ̀ náà àtọ́lú èsì àti ìjẹ̀bàkù torí wọn náà wọ́n wá pàbúrò mi mọ́ lélẹ́ ni o torí mi mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ni o for good 22 years ni mo ti bá wọn tí mi rí kankan èmi ti tún dúró ti fi báyìí sọ̀rọ̀ yìí náà torí ẹgbẹ́ tá a tó ń sọ yìí o tó fẹ́ wá pa mí mọ́lẹ̀ yìí mi bá wọn gbẹ́bọ̀ o fọlọ́ ẹkùn wàá bù o tó pè lájọ o mo gbẹ́bọ̀ torí ẹ o ó dùn mí pé nínú àwọn márùn-ún náà èèyàn kan péré lọ́kù tó jẹ́ bàbá Sàkájí dàgbà o tó jẹ́ bàbá ọkọ fún mi o òun lọ́kù nù wọn o nínú wọn dìtù mo gbé ẹbọ torí àjọ lọ́dún náà tó náwó lóyún tó máa bá wọn gbé ẹbọ o táwọn òbí mi ọmọ kankan o torí ẹgbẹ́ yìí náà ni o mi ìmọ̀ tá bá fi ṣèrè ikú lábẹ́ fi sàn sọ fún mi báyìí o tó wá ń ká wa mọ́lẹ̀ o ọ̀tọ̀ ló ń tẹ́tí pé àwọn máa gbaṣẹ́ lọ́wọ́ ọkọ mi torí pé ọlọ́nà ẹnu kẹ́mi mi lọ ṣe PDP nígbà tó sì yìí tó náwó tó nára tẹ́lẹ̀ṣọ̀ ṣe bọ̀ yóò ti máa níye tó máa ti bọ́ lára ọmọ náà tẹ́wá nítorí pé ó ṣiṣẹ́ tẹ́mi ìyàwó ẹ̀ lọ sí kinní nítorí àwọn tí kú ọ̀lẹ́ mo ti lọ oṣù méjì ta. ṣé ti gbọ́n arábìnrin sọ ṣé ẹ gbọ́n tí arábìnrin yìí sọ wípé àwọn kan náà wá di pàǹpá látàrí wípé òun ṣẹgbẹ́ kan òun ò ṣẹgbẹ́ kan mọ́ kẹ́ lè rí wípé àwọn olóṣèlú kálukú tó ń ṣòṣèlú ní Nàìjíríà ìtorí owó ló ṣe ń ṣe òṣèlú tá ń ṣe ní Nàìjíríà nítorí owó ni wọ́n ṣe nítorí credibility tẹ́ ẹ bá ti ṣẹgbẹ́ kan tẹ́ ẹ bá ti rówó ń bẹ̀ ẹ tún bọ́ sínú ẹgbẹ́ míì ẹ máa wá ẹgbẹ́ ilé máa fún wa lówó àbí òní fún wa lówó òṣèlú tí wọ́n ṣe nítorí owó ni it's not about credibility báwo wá ní Nàìjíríà ṣe fẹ́ dáa la ṣe sọ fún yín wípé kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o ju wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde fún Yorùbá nation nítorí pé Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà.